ẹ̀yin ọmọ nàìjíríà ẹ̀yin èèyàn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wọ́n ní wọ́n ti fi bàbá ìjẹ̀ṣà sílẹ̀ o. ẹ wò ó ẹgbọ́n kan tí àáfàá yìí sọ, inú wa dùn ayọ̀ wa kún bí wọ́n ṣe fi bàbá ìjẹ̀ṣà sílẹ̀ kan máa gbé láyọ̀ àtàlàáfíà. ẹ wò ẹgbọ́n kan tí wọ́n sọ nínú fídíò yìí. bàbá ìjẹ̀ṣà freedom at last. kọ́mẹ̀ntì ti wá pọ̀ lórí ẹ̀ rẹpẹtẹ, àwọn èèyàn ti kọ́mẹ̀ntì rẹpẹtẹ gan. Today is on the 14th of November 2025. Gbogbo àwọn èèyàn ti comment. Àwọn kan ṣe congratulations, àwọn kan ṣe alhamdulillah, àwọn kan ṣe it is true, àwọn kan ní ẹni àwọn tó post kìíní yìí wọ́n máa replace ẹ̀, àwọn kan náà fi ń ṣe yẹ̀yẹ́ ni. Onírànràn kọ́mẹ́ǹtì ó ṣáà lọ lóríṣiríṣi táwọn èèyàn sáà ń gbé pé pé nìkan kìnìkan pé bóyá tó alhamdulilayi rabbil alamin. Àkọ́kọ́ point of correction, ẹ bá mi ṣe àpókí gbogbo ẹ̀yin tí ẹ ń wọlé, àánú Ọlọ́run ní fi sílẹ̀ oríire ìdùnnú ayọ̀ a máa jẹ́ ti gbogbo wa o. ọlá títóbi Ọlọ́run lágbára ẹ̀ ọlọ́gbọ́ ẹ̀ akọ́lá jùmọ̀ tèmi aṣọ́pọ̀lọpọ̀ ẹ̀ láyé. ọ̀kan nínú àwọn ẹlẹ́kọ̀ọ́ ayé oníláyà bisimilayi rahman rahim oníláyà àrífòkè matalifirag illa almasjun. ẹnìkan ò ní mọ yìí freedom láyé tí kì bá ṣe ẹni tó bá ń bẹ lẹ́wọ̀n. àtẹ̀mí àti ẹ ọlọ́njọ́ má daṣọ ẹ̀wọ̀n má da wọ̀ wá. ṣe ra wa àwọn máa ń lọ sí prison káàkiri láti lọ fáwọn èèyàn lóúnjẹ, láti lọ ṣe empowerment bọ́lọ́mbà ṣe fún wa lágbára. a ní Ìbàrà prison lábẹ́òkúta aṣomi fún wọn bẹ́ẹ̀, ẹ máa yan prison bẹ́ẹ̀ tá a máa lọ láti lọ ṣe ìtọrẹ àánú, torí pé làyàrífù kí matalifirag illa almasjun. ẹnìkan ò lè mọ iye freedom láyé yìí tí kì bá ṣe ẹni tó bá ń bẹ̀lẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n. Ọlọ́run gbogbo aládùúrà àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì tó wà lórí prógrámù ìyàtẹ́ni tí ò tiẹ̀ ṣe mùsùlùmí tí ò ṣe kìrìsìtẹ́nì tó wà ń bí Ọlọ́run jọ dákun wọ́n jà fẹ́ wọn lùgbà. àbẹ́ ọ̀rọ̀ tá a mọ́wọ́ tá a mẹsẹ̀ irọ́ tó jọ mọ́tọ́ ọmọ aráyò ní pamọ́ wa tọmọtọmọ wa ni o. àní parí ìgbésí ayé wa sọ́gbẹ́ wọn. mo láyọ̀ láti sọ fún wa pé bàbá ìjẹ̀ṣà ti jáde lénìí. bàbá ìjẹ̀ṣà ọlánrewájú omiyinka ti jáde lénìí. Today is 14th November 2025. ó ti jáde lénìí. kódà a ṣẹ̀ṣẹ̀ tún sọ̀rọ̀ tán báyìí ni. ó ti jáde lénìí. alhamdulillah adúpẹ́ fọlọ́run ọba tí ó mú lọ, torí kò sí tọ́lọ́run ó ṣe láyé tí kò ní má fi àyè ọpẹ́ lẹ̀. lílọ tó lọ yẹn àmọ́ tọ́lọ́run fi ṣe. àwa dájọ́ fẹ́nìkan bí o, àwa sọ pé ẹnìkan ló jẹ̀bi o, ẹnìkan ló jàre o. ṣùgbọ́n kódà mo láǹfààní àti wà pẹ̀lú ẹ̀ nínú Ramadan tó lọ yìí nígbà tí a gbé oúnjẹ lọ sí ibẹ̀. mo láǹfààní àti wà pẹ̀lú ẹ̀ àjọ kírun pẹ̀lú àwọn imam mọ́ṣáláṣí ibi tí wọ́n fi pamọ́ sí ní correctional center ibi tí wọ́n fi pamọ́ sí. àtìgbà yẹn lÓlúwa ti ní kí òun náà súnmọ́ Ọlọ́run bẹ́ẹ̀ bí Ọlọ́run ó dẹ̀ wọ́n ń bẹ̀ títí tÓlúwa fi kọ́ kádàrá wípé ìní lọ́jọ́ pé tó máa jáde. ẹ rí i pé wọ́n ti gbé àwọn news kan kọjá nígbà kan, bàbá ìjẹ̀ṣà has been released, oríṣiríṣi tó ti gbé. gbogbo ìgbà yẹn fake news ni, gbogbo ìgbà tó ń gbé yẹn fake news ni. ló jẹ́ kí n sọ fún èèyàn kan pé anything tẹ́ bá rí lórí page Sebilu Najat Concept
ní gbé fake láéláé. Àwọn kan ní ẹ̀dẹ̀ ń post fọ́tò ẹ̀ kẹ́ ẹ lè rí traffic kẹ́ ẹ lè rí viewers. Ó lè rí viewers ṣebí Naija ti mà ní kì í máa ṣe ti gbéraga. Alhamdulillahi rabbil alamin. Ṣóhun ò ti ní viewers ti ẹ̀ fúnra rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. But àwọn tí wọ́n comment bẹ́ẹ̀ náà a lè blame wọn o. Torí pé oníranran ni àwọn èèyàn ti gbé nípa ẹ̀ tí ò dẹ̀ padà rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n confirm ni mò ń sọ fún wa lénìí wípé ó ti jáde. Alhamdulillah mo bá yọ Ọlọ́run abẹ́ bó ṣe jáde yìí Ọlọ́run má jẹ́ kó jáde lókú lọ́wọ́ o. Má wàá fi gbogbo àwa torí ẹlòmíì òkúkú mọ̀ rí ẹlòmíì ò rí. Ìfẹ́ náà ló mú ẹlòmíì. Wàláì ìfẹ́ ló ṣe ẹlòmíì. Wọ́n fi wá replace ẹ o. Abẹ́ Ọlọ́run ọba alágbára o. Ní àwọn Yorùbá máa ṣàdúrà yẹn tó bá tún kù lẹ́yìn kọ́lọ́n kò yọ kọ́lọ́ má jẹ́ kó kù lẹ́yìn mọ́ ni. Kọ́lọ́ má jẹ́ kó má kù lẹ́yìn fún kó má kù lẹ́yìn fáwa náà tájọ́ lólùfẹ́. Ọlá títóbi Ọlọ́run alágbára ẹ̀. Confirm ni Ọlánrewájú Omiyinka aka Baba Ijesha has been released today. Olúwa ti kó yọ lénìí. Tí Baba Ijesha bá tó bá máa padà sí prison ní correctional center ó fẹ́ lọ fún wọn lówó ńbẹ̀ ni, ó fẹ́ lọ fún wọn lóúnjẹ ńbẹ̀ ni, òun náà fẹ́ lọ ṣètọrẹ àánú ni fún wọn ńbẹ̀. Torí pé nínú ẹ̀kọ́ tá a fi kọ́ nígbà tá à ń lọbẹ̀ náà ni pé ibi yìí ṣe òpin kéèyàn wà ní correctional center kìí ṣe ojúùs mo kì í púpọ̀ kìí ṣe òpin pé ayé tiwa bàjẹ́ no tó fi ẹ rí i pé prison ló máa ń pè tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan tó wá change sí correctional center láti lè fi correct ibi tó nǹkan tó bá bàjẹ́ nú ayé èèyàn láti lè fi correct ẹ̀ ní ẹ̀gbọ́ láti lè fi correct ẹ̀ ní kọ́lọ́ ń jọ nínú àánú ẹ̀ tí a bá dẹ̀ zoro signa marratan fil umur tí a bá lọ fíṣítì correctional center lẹ́ẹ̀kan ìyóò mọ títóbi Ọlọ́run wàá mọ iyì tó ń bẹ lára freedom. Làáfàá kan fi sọ wípé la ya'rifu qimatal firagi illa al-masjun. Ẹnìkan ò lè mọ iyì freedom láyé ju ẹni tó wà lọ́gbà ẹ̀wọ̀n lọ. Sórí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó rò pé ẹlòmíì ti travel out. So Shakur Ọlázùnbọ̀ Abdulbasi Sheikh tẹ̀rù pé ẹlòmíì ti travel out, ẹlòmíì ò sí Nàìjíríà mọ́, ẹlòmíì wà l'Amẹ́ríkà, ẹlòmíì wà ní Canada. Wallahi tí ẹ bá débẹ̀ yẹn ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn top kìíní tó ru ààrẹ rò pé wọn ò sí Nàìjíríà mọ́. Ìyẹn bẹ́ẹ̀ o Ọlọ́njọ́ nínú àánú ẹ̀ kí ni ò sí bẹ̀ yẹn tán. Fíìdì ńláńlá wà ń bẹ̀ tó ti ń play ball, mosque ńláńlá wà ń bẹ̀, chọ́ọ̀chì wà ń bẹ̀, oníranran èèyàn ló wà ń bẹ̀. La ilaha illallah ẹ̀wọ̀n dàbí ilé ẹ̀wọ̀n dàbí ilé lọ́mọjà fẹ̀wọ̀n ló gbá ẹ̀wọ̀n mọ̀ dàbí ilé. Sórí kéèyàn mu gàrí láàárọ̀ kó mu gàrí lọ́sàn-án kó mu gàrí lálẹ́ kó dúpẹ́ fọlọ́run. Mi ì tí ì ra mọ́tò, mi ì tí ì kọ́lé, mi ò ní mansion, mi ò ní mọ́tò ńláńlá kan tí mò ń gbé rìn. Dúpẹ́ tiẹ̀ fọlọ́run, dúpẹ́ tiẹ̀ fọlọ́run. Sórí kò lè jáde ńlé láàárọ̀, kò lè jáde káwọn ọmọ ẹ lè rí ẹ, kí ìyàwó ẹ lè rí ẹ, kọ́kọ́ ẹ lè rí ẹ, kọ́ ẹ lè kíra yẹn káàbọ̀ dádì ẹ kú lé mọ́mì. Orí ńlá ni o. Ọlọ́run má gba freedom lọ́wọ́ wa o. Lọ́njọ́ nínú abẹ̀bẹ̀ o má gba freedom lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa o. Má gba freedom lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa o. Ẹlòmíì ò mọyì freedom. Anabi wa Muhammad sallallahu alaihi wasallam anabi ní ìdára méjì kan bẹ
oore ńláńlá méjì kan bẹ ní mọ̀tán, oore ńlá méjì ni tó já sí wípé àwọn èèyàn mọ̀ yìí ẹ̀ àmọ́ oore ni. alákọ̀ọ́kọ́ bẹ asehatu, kéèyàn lálàáfíà, walfarog, kéèyàn sì ní freedom, ní mọ̀tán, ìdẹ̀ra ńlá méjì ni. ẹni tó lálàáfíà tó dẹ̀ ní freedom, ìdẹ̀ra ńlá méjì tó tóbi ni tọ́lọ́ máa ṣe fẹ́rú ẹ̀ lọ́njọ́ nínú àánú ẹ̀. wọ́n gba freedom múlẹ̀ lọ́wọ́ gbogbo wa o. Bàbá Ìjẹ̀ṣà, a kí ẹ kú oríire o, congratulations to you. a kí ẹ kú oríire o, kí ẹ kú oríire o, kí ẹ kú oríire o, a kí kú oríire. ẹsẹ̀kẹsẹ̀ tó dẹ̀ ti jáde yìí, wàláì àwọn aláàánú èèyàn kan tí mi ò ní láǹfààní àti lè dárúkọ wọn dẹ̀ ti náwó sí kọ́lọ́ ń jọ ní àánú ẹ̀, kọ́lọ́ ń bá mi ṣàánú ẹni náà. ẹni tó ń bá mi náwó sí yẹn, kọ́lọ́ ń jọ, kọ́lọ́ má padà dá ẹnìyẹn náà padà sẹ́wọ̀n, kọ́lọ́ má ti ẹnìyẹn náà mẹ́wọ̀n. Bàbá Ìjẹ̀ṣà, congratulations to you. Congratulations to you. Because ìsìn ní kálukú mọ sórí ọmọ ìyá mi bó bá rìn mọ́ fura, bá rìn àfura o, ayé ò rí bẹ́ẹ̀ o, yóò rí bẹ́ẹ̀ o, yóò rí bẹ́ẹ̀ o. ọjọ́ nínú àánú ẹ̀ kó lọ́ máa ṣàfihàn ẹ̀ṣọ́ wa. bẹ́ẹ̀ bá rìn kó mọ́ fura. Bá rìn kó mọ́ fura ni o. bàbá ti ń rìn báyìí. ẹ ló báwo ni? alpha ṣó tí wàá gẹ̀tì ẹ̀? ẹ̀rọ ẹni ò tí gbèrò gbà lónìí àkókò náà. ok ọ̀dà gbèmí ṣùgbọ́n ok. ìkọ̀ra fún yín ní ìtọ́wò kékeré eléyìí tí mo ṣe yìí ni mo bá sọ̀rọ̀ ìtọ́wò kékeré ìtọ́wò kékeré. ẹ padà rí live and direct. wọ́n máa padà sórí fíìdì ẹ̀ láṣẹ Ọlọ́run. a padà sórí fíìdì ẹ̀ láṣẹ Ọlọ́run. láṣẹ Ọlọ́run. ògo yẹn máa wá búyọ lọ́nà dáadáa. gbogbo ohun tó ti sọnù fún lọ́dún tọ́lọ́run fi pamọ́ yẹn, Ọlọ́run á bá mi dá padà fún ní dáadáa ní multiple. ọlá títóbi Ọlọ́run. gbogbo ohun tó ti sọnù fún mi àti ẹ náà kọ́lọ́njọ́ kó dá padà fáwọn náà ní multiple. ọlá títóbi Ọlọ́run, ọlá agbára ẹ̀, ọlá ògo ẹ̀, ọlá ìpè méjì, ọlá ṣe gbogbo èèyàn lólùfẹ́. Ọlọ́run á san yín lẹ́san olóore o. nígbà tí mo rí kọ́mẹ́ǹtì àwọn èèyàn lórí tẹ́yí wọ́n post lórí péjì Sebil Najat táwọn kan ní ṣòótọ́ ni irọ́ ni ló jẹ́ kí n jáde wá kí n kàn wá kí n kàn wá sọ fún gbogbo èèyàn pé òdodo ni o, òdodo ni o, òdodo ni o. kọ́lọ́ ń jọ nínú àánú ẹ̀. gbogbo ẹ̀ṣẹ̀ tó náà ṣẹ̀ kọ́lọ́ ń bá wa dáríjì. kò sẹ́ni tí kò sí ẹni tí ó mọ̀ ọ́n rìn kórí ẹ̀ máa mì. gbogbo ọ̀nà táwa náà tá a gbà táwa náà fi ṣe Ọlọ́run kọ́lọ́ ń dáríjì àwa náà o. àti wọ́n tó ń wò mí náà má fẹ́ ẹnì kankan ṣe yẹ̀yẹ́. ò gbọ́ mi yé. má fi ẹ̀dá kankan ṣe yẹ̀yẹ́ láyé. ìyáka antushmita, má fi yàn ṣe yẹ̀yẹ́. má yọ̀yàn torí pé ma farko bainaka wa bainal mubtala siwa rahmatillah. sórí kò sí yàtọ̀ kankan láàrin ìwọ àti ẹni tọ́lọ̀ ń fàdánwò kan. kò sí yàtọ̀ kankan láàrin yín ju pé ìwọ ra àánú Ọlọ́run ọba gbà lọ. má fìyàn ṣe yẹ̀yẹ́, má yọ̀yàn. ẹni la rí àmọ́lẹ̀ tó lè mọ́la. àwọn Yorùbá dẹ̀ mọ̀ọ́rọ̀ sọ púpọ̀. wọ́n á ní tẹni tó dé la rí àmọ́ tẹni tó ń bọ̀ kọ́ ló ń jọ má jẹ́ kí nǹkan burúkú kó wá fẹ́mi àti ẹ. kọ́ ló má jẹ́ kí nǹkan burúkú wá fẹ́mi àti ẹ. kò sí nǹkan kan láyé yìí téèyàn bá ṣe Ọlọ́run ju wípé kó wá foríjì lọ́dọ̀ Ọlọ́run. tó bá dẹ̀ wá foríjì lọ́dọ̀ Ọlọ́run tán kó má padà sídìí ẹ̀ṣẹ̀ yẹn.
Ọlọ́run ní ọba aláforíjì ni mí. Ò gbọ́ mi yé, ọba aláforíjì òun lọ́lọ́run, ọba aláforíjì lọ́lọ́run. Tí ẹ bá dẹ̀ ti tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run pé nǹkan tí mò ń ṣe mi ò ṣe mọ́, sórí ìwọ tó bá tó wá ní ó ṣe nǹkan báyìí nígbà kan báyìí, ebi wọ́n ló ṣe nǹkan báyìí, ìwọ gangan lẹ́lẹ́ṣẹ̀. Ọlọ́run tó dá wa gan à ń ṣẹ̀, a dẹ̀ ń tọrọ àforíjì lọ́dọ̀ ẹ̀. Má fẹ́ anybody, má fẹ́ nìkankan ṣe yẹ̀yẹ́. Àdánwò tó ń fẹ́ kan nú ayé ẹ̀ ló ti kàn yẹn, stop fà tó fẹ́ nínú ayé ẹ̀ tó fẹ́ dá dúró fún iye ọdún tó fi wà ń bẹ̀ yẹn, òun ló ti rí yẹn. Yorùbá ní bí Yorùbá ṣubú èèyàn kí mẹ́rù dì. Oh, subhanallah. Má dẹ́ nìkan kan lẹ́bi, dẹ̀ má dẹ́ lágbájá, ẹ wo bí tẹ́ ti dé. No. Ẹnìkan kò tí ẹnìkan kan débi kan, kádàrá Ọlọ́run ni. Ọlọ́run kan máa ń lò wá gẹ́gẹ́ bí sábàbí. Ọlọ́run lo èmi àti ẹ ní sábàbí ire fún èèyàn ni, kó má lò wá ní sábàbí aburú fún ọmọlàkejì wa. Má dẹ́ nìkan kan lẹ́bi o, ẹ má sọ pé lágbájá kan ló ṣe kíní kan. Mélòó ẹni tí ó lọ sẹ́wọ̀n bẹ́ẹ̀, táwọn kan ṣe sábàbí àti lọ sẹ́wọ̀n bẹ́ẹ̀, tó já sí wípé kò dẹ̀ padà wá sílé ayé mọ́, ẹ̀wọ̀n náà ni ó wà tí ọlọ́jọ́ fi dé bá. Kádàrá ni, tí mọ́tò bá ń sáré lọ tí ò bá ní stop fún ọmọ lọ lásídẹ́ǹtì ni. Ẹ wo fíìmù kan tí Múyìwá Adémọ́lá, Múyìwá Authentic, ẹ wo fíìmù kan tó ṣe nígbà kan, Orí. Ẹ wo Orí yẹn, ẹ wo orí Allahu Akbar kabira. Orí wá ya Múyìwá Adémọ́lá ní wèrè torí kó lè dé ibi tí ó fẹ́ dé, kò sí tán pè lórí tó ju kádàrá lọ. Saheed Òṣùpá ó ní orí tó ń gbé ní pamọ́ nítorí alápèta, ẹ̀yìn di fífọ́ ká lè rọ́mọ ẹdìẹ tuntun, gbogbo ẹ̀ náà lábẹ́ kádàrá ni. Ó gbọ́, orí ló máa ń gbé ní pamọ́ torí alápèta, kẹ́yìn lè di fífọ́ ká lè rọ́mọ ẹdìẹ tuntun. Saheed Òṣùpá ló kọrin yẹn bẹ́ẹ̀. Èyí tó ṣẹlẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà yìí nìsín, bóyá orí gbé pamọ́ ni. Bóyá orí gbé pamọ́ ni. Bóyá múmẹ́ǹtì tí ìṣẹ̀lẹ̀ yẹn, incident yẹn ṣẹlẹ̀ sí, tí incident yóò bá ṣẹlẹ̀ sí, bóyá ìbá ti kú àbí kó ya wèrè. Ẹ gbọ́, sórí wọn náà, èmi àti ẹ náà, kájọ wà ń bí anything tó bá ṣẹlẹ̀ sí wa, kádàrá ni. Ṣọwárẹ́ ni tí àdánwò bá gbé ṣubú tí ò bá ti kú, oore tó kù lẹ́yìn, ó fẹ́ sojú ẹ̀ ni. Ọládébéjì ọ̀kan làwọn, my brother, ó ti jáde, ó ní mo bá sọ̀rọ̀ tán sí, ó ti jáde. Èmi àti àìmá ríra lálẹ́ yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run. Tí má ti kúrò níbí nísìn, ọ̀dọ̀ ẹ̀ ni mò ń lọ, ó ti jáde. Ẹ má jẹ́ kẹ́nìkan kan tún tàn yín pé kan ṣòbí tó ti jáde. Ṣẹ́rí tẹ́ bá ti gbọ́ lẹ́nu tiwa lórí péjì yìí, bó ṣe confam ni. Saheed Òṣùpá òun ló sọ, ó ní orí gbé ní pamọ́ nítorí alápèta. Ó ní orí ló ń gbé ní pamọ́ nítorí alápèta, kẹ́yìn di fífọ́ ká lè rọ́mọ ẹdìẹ tuntun. Bí ẹ̀yin bá di fífọ́, ọmọ ẹdìẹ tuntun lẹ máa rí. Òṣùpá ní làákàyè púpọ̀. Òṣùpá ó ní làákàyè, ó ní làákàyè púpọ̀, ó ní làákàyè yẹn pọ̀ púpọ̀. Ọlọ́run ti kó yọ, ó ti jáde. Kọ́nà má jò padà síbẹ̀ mọ́. Kí mi àti ẹ náà ká má fẹ́ wọn lùgbà. Ló jẹ́ kí n ṣe wáàsí fún ẹ. Má yọ anybody tó bá ṣubú. Ẹni tó ṣubú lè tún padà dìde. Látẹ̀sítẹ̀kiri àdán má fẹ́ nìkan kan ṣe yẹ̀yẹ́. Fa innaka lam ta'rif mustaqbalahu, torí pé òun ọjọ́ ọ̀la rẹ̀.
Olóhùn ti ṣubú yẹ Ọlọ́run ti mú ó ti ṣubú ẹni tó ṣubú lè dìde aláì tó ṣubú lè dìde. Is that you are a Christian or you are a Muslim tá a wà ń bí lórí ètò yìí nírọ̀lẹ́ yìí criticize ẹ̀sìn kankan mi criticize anybody gbọ́ mi ìbá jẹ́ Christian ò bá jẹ́ Mùsùlùmí ò bá má ṣe kankan tó wà ń bí ò ní fẹ́ wọn lò gbà èmi náà ò ní fẹ́ wọn lò gbà agbára tọlọ́run. Ẹ ṣàmì àdúrà tí mo ṣe yẹn wà níjọ fẹ́ wọn àníjọ fẹ́ wọn lò gbà. Òṣùpá ó kọrin kan ó ní ìmọ̀ bóyá ń rí o bóyá nẹ́tíwọ́ọ̀kì yẹn dá tí nẹ́tíwọ́ọ̀kì yẹn bá dá ẹjọ́ jẹ́ kí n mọ̀. ẹjọ́ sí nẹ́tíwọ́ọ̀kì yẹn dá tọ́ wáífáì Aláàjì Sàmí Àlàó gbogbo yín ni mò ń kí o gbogbo yín ni mò ń kí pátápátá níbikíbi. Yeah, good. Ẹ ṣé mi ìfẹ́ kọ́ntínú tí nẹ́tíwọ́ọ̀kì yóò bá dá ni ló jẹ́ kí n béèrè pé tí nẹ́tíwọ́ọ̀kì yẹn bá dá ẹ kan ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ pé yes n lè mọ̀. Okay, good. Abubakar Abọ́lájí Abubakar, good. Saheed Òṣùpá ó ní ó ń kọrin yẹn bọ̀ ó ní ọ̀tá lè máa tiraka wọ́n tiráyì tòde náà tiraka wọ́n tiráyì ó ní ṣùgbọ́n Ọlọ́run ló lẹ̀mí mi ẹni tí kò bá mọ̀ gbà tí màmá mi bí mi kò lè wá fọwọ́ sọ̀yà pé máa kú ní kékeré. Ó wá ní kò dá bó ṣe dókítà tó gbẹ̀bí màmí ìgbà tí ò bá mọ̀ gbà tọ́lọ́hun mi ṣẹ̀dá mi kò lè wá fọwọ́ sọ̀yà pé máa kú ní kékeré. Ibi tọ́lọ́hun gbé wá sí ìrọ̀lẹ́ yìí nù Òṣùpá lọ́lọ́run ní àyàdọ̀ rẹ̀ nírọ̀lẹ́ yìí wàláhì Allahu akbar kabira. Gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ láyé yìí orí ni jàre ẹ gbàgbé ẹ̀ orí ni kádàrá Ọlọ́run ni ó gbé bàbá Ìjẹ̀ṣà pamọ́ ó dẹ̀ tún gbé jáde padà. Kádàrá Ọlọ́run ló gbé pamọ́ òun ló dẹ̀ tún ṣe kíni ló tún gbé jáde padà. Tí jẹ́ kí n sọ fún ẹ tó o bá ti ní any challenges nínú ayé o ò ní bá bó ṣe fẹ́ sit right. Wàá kàn máa rò pé bóyá báyé ṣe rí nìyẹn jẹ́ kí n máa lo ayé yẹn lọ bí ayé ò gbà bẹ́ẹ̀ wàá sit right tó bá ti ní challenges ló máa jókòó máa wọ èèyàn. Challenges òun ló máa fi hàn àwọn èèyàn báwo èèyàn ṣe rí. Láàfin sọ fún ẹ wípé gẹ́gẹ́ bí lecture kan tí mo sọ lánàá ó ní la tansa tala satana farin má gbàgbé ìran èèyàn mẹ́ta nú ayé rẹ̀. Níparí tí màá fi parí ẹ̀ nìyẹn ká lọ kírun ó ní la tansa tala satana farin má gbàgbé àfọ̀màdúà ẹ má gbàgbé ìran èèyàn mẹ́ta nínú ayé yín o. Gbogbo ẹni tó wà ń bí nírọ̀lẹ́ yìí either you are a Christian, Muslim àbẹ́ nǹkan míì má gbàgbé nǹkan ìran èèyàn mẹ́ta nínú ayé rẹ̀. Èèyàn mélòó mo pè èèyàn mẹ́ta má gbàgbé ẹ̀ nínú ayé rẹ̀. Man wasaka hina nuzul al-musiba. Ẹni àkọ́kọ́ tó ní gbàgbé nínú ayé ẹ̀ lọ́kọ orúkọ ẹ̀ sínú ìwé ìtàn ayé rẹ̀. Gbogbo ẹni tó dúró tì ẹ́ níjọ́ tó níṣòro má gbàgbé wọn. Gbogbo ẹni tó contribute láti help ẹ níjọ́ tó níṣòro má gbàgbé wọn. Yorùbá ní kò ní burúburú láyé kó má kó ẹnìkan mọ́ ni. Gbogbo àwọn èèyàn tó dúró tì ẹ́
níjọ́ tó níṣòro má gbàgbé wọn. ẹlẹ́ẹ̀kejì wa man tarakaka hina nuzulil musiba, àwọn èèyàn tí wọ́n sá fún ẹ níjọ́ tó níṣòro má gbàgbé wọn. àwọn èèyàn tí wọ́n sá fún ẹ níjọ́ tí problem dé, tí wọ́n sá, ẹ lè jọ máa jẹ, ẹ lè jọ máa mu, níjọ́ tó ní challenges, tó ní problem, tí wọ́n sá fún ẹ má gbàgbé wọn. kọrúkọ wọn sínú ìwé ìtàn ayé rẹ. àwọn tí wọ́n sá fún ẹ má believe pé bẹ́ẹ̀ ṣe jọ ń rẹ́rìn, bẹ́ẹ̀ ṣe jọ ń ṣe yìí, tí problem bá dé ní wàá méèyàn, àwọn kan máa sá, àwọn kan máa sá, má gbàgbé wọn. ẹlẹ́ẹ̀kẹta inú ẹni tó ní gbàgbé inú ayé rẹ, wa man asbaba alayka tilkal musiba, àwọn tí wọ́n ṣokùnfà bó ṣe ní problem má gbàgbé wọn. àwọn tí wọ́n ṣokùnfà bó ṣe ní problem má gbàgbé wọn o. àwọn tó ṣokùnfà bó ṣe ní problem má gbàgbé wọn nú ayé rẹ. lọ kọ orúkọ wọn sínú ìwé ìtàn ayé ẹ. sọ fọ́mọ rẹ, sọ fọ́ tọ́lọ́run bá kọ kádàrá pò bímọ, tọ́lọ́run bá kọ kádàrá pò lọ́mọ ọmọ, fi ṣe wáàsí fún wọn, fi sàsọ́lẹ̀ ọ̀rọ̀ fún wọn. ẹni dúró tì ẹ́ níjọ́ tó níṣòro, a lè wáyé ká má níṣòro, àwọn kan náà máa dúró. ẹni tó dúró tì ẹ́ má gbàgbé ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ẹni tó sá fún ẹ níjọ́ tó níṣòro má gbàgbé ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta àwọn tó ṣokùnfà bó ṣe níṣòro má gbàgbé wọn. Baba Ìjẹ̀ṣà, congratulations to you. Ọlánrewájú Omiyinka back, ó ti padà báyìí o, has been released. kó padà pẹ̀lú àṣẹ Ọlọ́run, kó máa ṣe fíìmù ẹ̀ lọ, kó bẹ̀rẹ̀ láìfọ̀ ẹ̀ tuntun. ó ti sọ fún tẹ́lẹ̀, á tún sọ fún lálẹ́ yìí tá bá tún ríra. má ríro ọmọ ìyá mi, èèyàn kí tó bá ti ń rò pé wọ́n máa ń bú mi o, wọ́n máa ń sọ̀rọ̀ mi o, ò ní kúrò lójú kan ni. níjọ́ tó bá ti ń rò pé wọ́n máa ń bú mi o, wọ́n máa ń sọ̀rọ̀ mi o, ọ̀rọ̀ mi náà máa ń sọ, ò ní kúrò lójú kan ni jàre. ó ń pẹ́ ká tó sọ̀rọ̀ yàn. wọ́n yé sọ̀rọ̀ olórí ibú. ẹni tó bá ti fẹ́ dá fún náà, ẹni tó bá ń dá fún náà máa sọ̀rọ̀ ẹ. ẹni tó bá dá fún náà máa sọ̀rọ̀ ẹ. Wallahi, Ọlọ́run kó gbàdúrà gbogbo wa pátápátá. Ọlọ́run á gbàdúrà wa. tẹ́ ẹ bá ti rí picture ẹ̀ níta ń sìn, lẹ́yìn ìgbà táwa ti make announcement official yìí, ẹ lè rí bá pàdé ní any pages. wọ́n ti release ẹ̀ o. ó ti kúrò ní fake news, ó ti di oní 14 Allahu Akbar, Jimoh Oloyin 14 November 2025. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Habib ọmọ Alhaji, àwọn skin one estate, àwọn lémi nù, àwọn tàjọ ń gbélé nù. àwọn tàjọ ń gbélé nìyẹn, alhamdulillah. bẹ́ẹ̀ ni lóòótọ́ ni sà, Haji Musa Yaradua òótọ́ ni. Alájà Bọ́lárìnwá Demilade, adúpẹ́ fọ́lọ́run. ojú òní ti gbogbo yín o. Salamu alaikum wa rahmatullahi wa barakatuhu. ojú òní ti wá o. Baba Ìjẹ̀ṣà, congratulations. kó tún padà kó máa ṣe ó ṣe kọ́mẹ́dì kan gbà kan wọn àti bàbá Peter Fatomilola, kí lórúkọ kọ́fẹ́dì yẹn náà. ó ní aago 12 aago 2 lọmọ skul ń jáde kíní kan. ìbá àti Allahu Akbar kabira. ọlọ́mọ bá wa lógo jẹ́ jàre, ọlọ́mọ bá wa lógo jẹ́, wọ́n bá wa lógo jẹ́ o. ọmọ ìyá mi ya gbórí ẹ sá o, láì lọ gbórí ẹ sá fáwọn èèyàn o. ó sì máa bá tiẹ̀ jẹ́ náà máa wá o. ẹ̀dákẹ́dá tó bá ti rí pé lè yá abatẹnijẹ́ ni ọ̀rọ̀ àyà fún. ó ní yẹ kí wọ́n bá tẹ̀mí jẹ́ epo ní mo rù. tó bá ti rí pé lè yí abatẹnijẹ́ ni yá fún. lọ yà fẹ́ èèyàn, àwọn èèyàn ya wèrè gan-an ló ayé gan-an. alhamdulillah, adúpẹ́ fọ́lọ́run bá mi, Ọlọ́run á gbà.